ẹ̀yin obìnrin mo fẹ́ fi ọ̀rọ̀ yìí mo fẹ́ fi kẹ́ ẹ fi kẹ́kọ̀ọ́ so mọ̀ pé wàá rẹ ọjọ́ kìnìún àná òun ló fi gba fọ́ǹtì ló fi gba fọ́ọ̀stì máa wọn ladies tán kọrin bí ẹgbẹ́ rẹ tó fi gbà mọ́ ọ lọ́wọ́ lọ́dọ̀ Báyọ̀wá tán rún ọrún ọ nǹkan wá ṣe ọ́ ní ìṣe wá ń ganú kí tí ìgbà rẹ bá ń dùn ronú ìgbà tí ò ní dùn mọ́ kó o lè ṣiṣẹ́ de ìgbà tí ò ní dùn ẹ wo arábìnrin àti bọ̀dá wa Bùsọ́lá Ọ̀kẹ́ àti Báyọ̀wá film and record international ẹ ti mọ̀ wọ́n láyé ìgbà wọn. ẹlẹ́yẹlé wọn bá a la àforí àforùn kí bá ẹ la ìfẹ́ tí mo ní sí ẹ ó mọ yàtọ̀ ìjìnlẹ̀ ìfẹ́ àníyàn mọ yàtọ̀ sáré o ẹ̀yin o olólùfẹ́ ìfẹ́ ti pọ́n báyìí tẹ́ ẹ bá rántí wọn. Bùsọ́lá Ọ̀kẹ́ ó lo ìgbà ó lo ìgbà gan ẹwà tó ló ń fún ó lò ó kó mọ̀ pé ẹwà máa tán ni ó lo ẹwà rẹ̀ ń pọ̀ ó wá sọnù statementi ẹ̀yàn fi. náà ìyá tó gbàdá bí ẹ tí wọ́n sọ̀rọ̀ wọ́n ní òféfé láyé asánmọ́jì owó ọ̀lẹ́jẹ ìgbà ò lọ bí òréré òfogún ọdún ṣebi tó fàdàgbà rọ o kẹyà lọmọ o ti pa ìdàpá ni yóò ti dàkú o ìyẹn ni wípé anything tó o bá ṣe. wọ́n tún wá lélo ní ilé tẹ́ ẹ gbà ilé tẹ́ ẹ gbé ó tún wá kọ́ yín lẹ́nu kẹ́ ẹ tó sọ $1 million iṣẹ́ kí ló ń ṣe sọ́mọ̀ pé tẹ́ ẹ̀ ń ta tó wà lọ́wọ́ ọ̀sàlẹ̀ táyé bá ti gùn tí kejì gùn tí kẹta gùn àwọn tán ti gùn ó ti di rádaràdá wájú wọn ó lè ká iye ẹ̀tọ́ gùn tó gùn gbalẹ̀ $1 million lọ́dún ọwọ́ aláyé ẹ fẹ́ ta ayé ẹ fẹ́ rún kò kú rí ìdí mítà wọn èèmú bíìlì wa ayé rẹ ní padà rí ìdí ní padà jóun ẹwọ ayé Bùsọ́lá Ọ̀kẹ́ ẹlẹ́yẹlé wọn bọ̀ lọ ó ti bá wọ̀wọ̀ kú wọ̀ nísìn wọn àsunkún yáàkì mo rántí kí ẹ̀yẹ mọ̀ jayé o ẹlẹ́yẹlé kíní kan tó ń bẹ mú ẹ̀ báyìí làwọn ọmọge wa náà ẹnu tọ́ sí mu báyìí náà lọ wá lẹ́ẹ̀dì ṣé ẹ ti rántí ẹ̀yin àǹtí wa ẹ̀ sọ ọmọge táìmù kan wọ́n wà tọ́ sí báyìí ẹlẹ́yẹlé làwọn abá ṣe o nìmí náà ó ṣẹ̀kẹ̀ túlùtúlù ẹ̀ ń tẹ̀ ń kọ́pì rẹ̀ lódò ọ̀kú tí mú. alágbára ayé atán o ẹni lò ní ẹ gbọ́ àwọn tó ṣàna wọn ò sí mọ́ o ìgbà ló nígbà ń lò bá ò ló síre adé ẹ̀dá ó sún yóò sẹ̀san ọlọ́jọ́ díẹ̀ láyé má gbọ̀nà kankan náà ìgbà ló nígbà ń lò bá ò ló síre ó náà ní wípé ìwọ tọ́lọ́run ti fún lórí ọ̀fẹ́ tó o ti wà lókè bó o lo ṣe àwọn mélòó ló ń gbìyànjú àti fàdání lọ́wọ́ sókè ìwọ tọ́wọ́ ẹ ti tẹ àkàbà òkè èèyàn mélòó. sẹ́rẹ́ ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbàlá ẹ̀dá ẹjọ́bìnrin ẹ kẹ́kọ̀ọ́ o sẹ́rẹ́ ọkùnrin tí ò bá ti gorí yín lẹ́sìn jẹ́ góòdì wájú ẹ̀ ojú ọkùnrin bá ti gorí yín lẹ́ẹ̀kan ẹ ti di useless ẹ ti di rárá dánú ayé. má rántí wípé ìgbà ní gbogbo nǹkan one of the major problems tó cause depression fún ìyá Bùsọ́lá Ọ̀kẹ́ ẹlẹ́yẹlé was because gbogbo 25-26 2004-25-26 tí wọ́n ń hot tí wọ́n ń blow nínú industry. fi Bùsọ́lá Ọ̀kẹ́ kó o fi kẹ́kọ̀ọ́ Báyọ̀wá àmọ́ bí wọ́n wọgbó lọ nísìn wọ́n fi kíní wọn dá nǹkan lẹ̀ nígbà film production wọ́n fi tabẹ́ wọn wọ́n fi dá wàhálà lẹ̀ nínú agbo lérí nínú agbo òṣèré wọ́n ba ayé wọn jẹ́ tán Bùsọ́lá Ọ̀kẹ́ ń yóò sì máa lọ́mọ rí tí wọ́n lọ́mọ rí lójú àgbẹ̀ tí wọ́n ti gbẹ mo sì rántí mo bọ́ pamọ́ ó lẹ́nu ẹgbẹ́ ẹnu rẹ̀ ẹgbẹ́ ó kẹ́ tí àti ẹ̀ yóò yẹ ẹ̀yà béèrè ẹ̀ sì lé ọkọ rárá ni ẹ̀ lè sí ilé ọkọ ẹwà tẹ́ tàtàtà láyé yín fi rí báwọn. arábìnrin gbajúgbajà òǹkọrin Bùsọ́lá Ọ̀kẹ́ ẹ wá gbọ́n tí wọ́n sọ ò nípa arábìnrin nígbà tí nǹkan sì wà lójú ọwọ́ nígbà tí ọ̀dọ́mọbìnrin sì lágbára bí ọkùnrin tí gbogbo nǹkan sì dán mọ́rán pàápàá jùlọ àwọn ìwà tí ọ̀dọ́mọbìnrin yìí tó ń wù ní àsìkò ìgbà náà ọ̀pọ̀lọpọ̀ ìgbé ayé tó ń gbé làwọn èèyàn tó mọ̀ ìgbà tó ń lò gbà ni wọ́n ti bọ́ sórí ẹ̀rọ ayélujára o wọ́n ṣàlàyé bí ìgbà náà ṣe dùn tó bó sì lárinrin lógbàlógbà ẹja máa sọ́gbà ló ká máa rántí pé ìgbà ní gbogbo nǹkan láyé àti pé bó bá ń dùn lónìí ẹ jẹ́ ká máa rántí ọ̀la ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bíi ẹ fìdílé nǹkan ẹ wá nǹkan fìdílé lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rèé a kí n káàbọ̀ sórí ìkànnì wa pé ẹ káàbọ̀ ẹ̀yin náà ẹ tẹ subscribe button yín a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ti wà tipẹ́ lórí ìkànnì wa tẹ́ ẹ mọ̀ ń láìkí fúnran wa tẹ́ ẹ mọ̀ ń bá wa wò ó tẹ́ ẹ mọ̀ ń bá wa share rẹ̀ lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ ẹ fún wò wá ojú náà ò ní fọ́ etí tẹ́ ẹ fún gbọ́ wá etí náà ò ní di o ẹ má gbàgbé àdéhùn alàmúṣẹ lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà pé
gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá sí etí ìgbọ̀yín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́ lórí ìkànnì wa. Ẹ̀yin èèyàn, kí ni wọ́n sọ nípa òǹkọrin gbajúgbajà Bùsọ́lá Òkẹ́ àti pé báwo ni ló ṣe lògbà, kí ló fi lògbà nínú fíìmù industry, nínú àwọn mùsíṣà? Ẹ̀yin èèyàn, ẹ súnmọ́ bí o, nínú àwọn kọrinkọrin lórílẹ̀‐èdè Nàìjíríà, kódà wọ́n sì sọ pé ó gbapò kan nígbà náà. Wọ́n sọ tó fi gbà á àti irú ìfẹ́, àti pé nígbà tó ṣe ń dùn fún Bùsọ́lá Òkẹ́, talent tó ràn lọ́wọ́, talent tó gbé dìde. Nígbà tí omi sì ń gba wájú Bùsọ́lá Òkẹ́ kọjá, ta ló bomi fún nígbà tó ń gbẹ́ngbẹ́? Ẹ̀yin èèyàn, ẹ súnmọ́ bí. Gbogbo ẹ̀ náà ní ẹ̀yàn nàná lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. Ẹ wo, ẹ mọ̀ wá jẹ́ ń gbà yín lákòó, ṣùgbọ́n ẹ jẹ́ ká taragi ọ̀pọ̀ tọ́kọ́gbọ́n o, pé ìgbà ló nígbà ń lò, adé ẹ̀dá ó sẹ̀sán o. Bó bá jẹ́ búburú lèèyàn ṣe, yóò bá ń wájú o. Bó bá jẹ́ rere ni, yóò bá ń wájú. Ìgbà ló nígbà ń lò o, ẹ jẹ́ ká lògbà dáadáa. Nítorí ẹ̀dá lè sọ pé yóò pẹ́ kó yá ní kíákíá, ẹ̀dá sì lè sọ pé yóò yá kó pẹ́, ṣùgbọ́n ẹ jẹ́ ká máa sọ́gbà lò, ká máa rántí ọ̀la. Tóní bá ń dùn, rántí pé kò sẹ́dá tó mọ̀ ọ̀la o. Tọ́ fọ́nrán náà tó rè, ẹ jẹ́ ká tó gbọ́ ní tí wọ́n sọ nípa arábìnrin Bùsọ́lá Òkẹ́ nígbà tó sì ń họ́ọ̀tì tí gbogbo nǹkan ń lọ déédéé. Fọ́nrán náà rè, ẹ jẹ́ ká gbọ́. ẹ jẹ́ á kọ́ra wa lẹ́kọ̀ọ́. Ṣé rí ìyá Tọ́pẹ́ Àlàbí tẹ̀ ń wò yẹn, kì í kàn déédéé ṣe wípé adédé gbé wọn lórí àbí adédé máa ń sọ̀rọ̀ wọn, you understand? But ṣé rí tí àgbàlagbà bá ti wà tó jẹ́ pé tó bá sọ̀rọ̀, tán bá kọrin, tán bá hùwà, làákàyè máa ń wà bẹ́ẹ̀. Irú èèyàn bẹ́ẹ̀ wọ́n deserve total respect, wọ́n deserve kéèyàn fọn rere wọn, kéèyàn sọ̀rọ̀ wọn ní dáadáa. Náà wọ́n kọrin kan tó jẹ́ wípé lẹ́yìn ìgbà tí wọ́n lọ fún ìgbà díẹ̀ tí wọ́n wá dé padà, wọ́n fojú jọmọ́ nínú music industry táwọn yẹn ti ń blow lónìí, táwọn yẹn náà ti ń ṣe dáadáa lónìí. Èèyàn mélòó ni nígbà náà tó jẹ́ pé wọ́n fojú jọ ní ìsìn tí wọ́n á ń blow, tó jẹ́ pé young, you understand? So time tí wọ́n dé sínú music industry, circle ti change, kákọ́ọ̀sì ti wà, wọn wà á rí kákọ́ọ̀sì kankan fit in mọ́. Ní ìmọ̀ bóyá ìwà mi sọ̀rọ̀ wà bóyá pé ìwà tí ò da o rárá o, mo kàn ń sọ ní pé ìgbà náà kí ni relationship wọn pẹ̀lú àwọn other colleagues wọn náà nínú industry, music industry or music ministry. Akitiyan wo làwọn náà gbé òkè mo mọ producer kan, mo mọ promoter kan, ó dájẹ́ ràn lọ́wọ́. Mi bú wọn o, ẹ má sì mí gbọ́ o, mo kàn fi akẹ́kọ̀ọ́ ní o. Èmi ti fún wọn ní brotherly and godly advice tí wọ́n lè fún wọn lánàá. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìgbé ayé tá a bá ti wà ká máa fi kẹ́kọ̀ọ́ ni, ká máa kẹ́kọ̀ọ́ ni. O ti ní lónìí, Ọlọ́run ti gbé o ní. Níní rẹ èèyàn mélòó ló tọ́ jẹ nínú bó ṣe ní? Àpadà sí ibú ò ní bá ọ, ṣùgbọ́n tó o bá pè fún ìrànlọ́wọ́ lónìí, èèyàn mélòó ni ó jẹ ọ? Ṣé wọn náà ràn yàn lọ́wọ́? Kò wá má tàbó yóò ní àbó ní lítù tó bá ní, fi extend ẹ̀ sáwọn èèyàn náà. Opportunity tó bá ní, extend ẹ̀ sáwọn èèyàn. Ọ̀rọ̀ mi, mo mọ̀ pé ọlọ́gbọ́n àtolóye gbogbo yín, nǹkan tí mò ń sọ ti yé yín dáadáa. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ láti jọ gbọ́ yìí o, látàrí ọ̀rọ̀ tẹ́ ń sọ nípa gbajúgbajà òǹkọrin Bùsọ́lá Òkẹ́, látàrí àwọn ìwà tó wù. Ó dẹ̀ dá mi lójú pé ọ̀rọ̀ yìí ti di àgbà tó jìn sí kòtò lójú tàwa náà, tó dífá fún pé àwa náà ti rọ́gbọ́n kan tàbí méjì tá a ti rí i kọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a fi mọ́ múrú ọ̀n fọ́nrán báyìí wá ni pé ká lè tara ẹni tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ sí ká lè fi kọ́gbọ́n. Tọ́ ẹ̀yin èèyàn, a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa láìkì fọ́nrán wa, tẹ́ ń bá wa kọ́mẹ̀ǹtì, tẹ́ ń bá wa share rẹ̀, pàápàá jùlọ tẹ́ tó ń subscribe fún wa. Lágbára Ọlọ́run Elédùmarè, ntẹ́yìn náà bá dáwọ́ yín lé, oríire báyìí ni ó máa já sí. Ẹ wo fọ́nrán tá a wá mú wáyé, ntẹ́yìn náà bá nílérò ń gbà látàrí ntẹ́ rí, tẹ́ fojú ara yín rí, tẹ́ fi ti ara yín gbọ́. Ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ǹtì wa. Ibi tá a fi àdàgbà ètò ìsọlẹ̀ sí rè lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. Bó bá tó ṣe ń lọ, àmọ́ mo wá lọ́lọ́kan òjọ̀kan fún ẹ̀yin èèyàn wa. Ẹ má gbàgbé àdéhùn wa náà là á sì mú ṣẹ pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá sí etí ìgbọ̀yín, àní jẹ́ kí tí yín ó di sí. Bẹ́ẹ̀ ni tá a sì mọ̀ mú wá lọ́lọ́kan òjọ̀kan. Àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé àní sì wà wò, àní fi òní, àní fi bàtọ̀ láwa jẹ́. Ire báyìí lójú owó rí, ire lójú ọlá rí, ire lójú gbogbo wa ọmọ rí o. Ìpàdé wa bí oyin, ó dàbọ̀.